àti akínsọ̀rẹ́ ní kọ́mẹ́rà president tó yẹ sí débẹ̀ tó yẹ máa débẹ̀ ó yẹ kó ṣe bí ni ó yẹ kó wá sí ilé. nínú mítìn tó ṣe lánàá ọ̀rọ̀ wọn takora wọn. Tafa Sego sọ pé MC Oluomo l'Abuja as president òun Tafa Sego as the Lagos State Chairman NURTW. ìgbà tó ka lẹ́tà tó wá from Abuja wọ́n ní MC Oluomo kó continue as Lagos State Chairman NURTW kí Alhaji Tafa Sego wà in charge of managing the finances and directing the affairs of union in the streets. ṣe rí i pé ó takora wọn. lórí ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò ọ̀rọ̀ tí ń takora wọn gidi gan o ibo lọ̀rọ̀ yìí máa padà já sí ibo lágbára máa padà bọ́ sí pàápàá lórí ọ̀rọ̀ chairman NURTW nílùú Èkó lẹ́tà l'Àbújá ó tako ọ̀rọ̀ tí Sego sọ yìí pé MC Oluomo ń lọ s'Àbújá ó máa di pírẹsidẹ́ǹtì báwo lọ̀rọ̀ yìí ṣe máa jẹ́ ṣe mọ̀ pé ariwo MC Oluomo for president náà ni àwọn èèyàn ti ń pariwo títí di àsìkò yìí pàápàá láti ìgbà tí wọ́n ti fa ọwọ́ Alhaji Tafa Sego sókè gẹ́gẹ́ bí chairman NURTW ṣùgbọ́n ọ̀rọ̀ ti wá ń bẹ́yìn yọ báyìí o lórí àwọn ìròyìn kan tó jáde bí bó ṣe ń lọ ṣe sọ àti gẹ́gẹ́ bí ohun tí à ń gbọ́ káàkiri wípé lẹ́tà láti Àbújá ní kí MC Oluomo kó máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí chairman NURTW lẹ́kọ̀ọ́ lúbọ̀rọ̀ yìí ṣe wá ń lọ yìí ó ń jọ wípé MC Oluomo kò fẹ́ kí wọ́n já òun sí polówó ni o kò fẹ́ di pé ó máa lọ fi ipò Lagos State chairman sílẹ̀ á wá di pé kò ní wọlé fún president l'Àbújá àmọ́ pẹ̀lú ìròyìn tó ń jáde pé wọ́n ti ní kó máa tẹ̀síwájú ṣé kìí ṣe pé agbára máa pàpà bọ́ sí ọwọ́ MC Oluomo tó sì máa fi ráyè lo second term àbí báwo lọ̀rọ̀ yìí sì ṣe máa jẹ́ ṣé Tafa Sego náà ló sì máa lo ipò lọ gẹ́gẹ́ bí wọ́n ti fà á lọ́wọ́ sókè tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ìjọba sì ti bá wọn dá sí ibo lọ̀rọ̀ yìí máa forí tì sí bó bá di pé MC Oluomo ò ráyè gẹ́gẹ́ bí chairman àwọn ọmọ onímọ́tò lẹ́kọ̀ọ́ tí wọ́n sì tún mú nínú ìdìbò ní Àbújá gẹ́gẹ́ bí president nítorí pé ìgbà kan wà tí òpónà gbogbo kan ní NURTW ti jáde o wípé òun ò ní dìbò fún MC Oluomo wípé òun ò ní dìbò fún MC Oluomo tó bá tiẹ̀ jáde láti gbégbá ìbò látàrí àwọn ohun tó fi ipò ẹ̀ ṣe gẹ́gẹ́ bí chairman àwọn ọmọ onímọ́tò lẹ́kọ̀ọ́ bọ́rọ̀ bá wá di báyìí tó jẹ́ pé kò sáyè fún MC Oluomo gẹ́gẹ́ bí chairman lẹ́kọ̀ọ́ àti president l'Àbújá ipò wo ni MC Oluomo máa wà. Welcome to crossblogX TV. Remember to like, share and follow us. Kí ló máa ṣẹlẹ̀ tí MC bá pàdánù ipò méjèèjì yìí? Bá jẹ́ pé MC Oluomo pàdánù ipò méjèèjì gẹ́gẹ́ bí chairman lẹ́kọ̀ọ́ àti president l'Àbújá fún àwọn ọmọ onímọ́tò a jẹ́ pé ó ṣeé ṣe kí Ọlọ́run fẹ́ sọ ibi dire fún MC Oluomo nítorí pé ìròyìn káàkiri ní pé ó ṣeé ṣe kó gba ipò tuntun ní ìjọba èyí tó tún ṣeé ṣe kó lámìlaka ju ipò àwọn ọmọ onímọ́tò lọ. ẹ já gbọ́ díẹ̀ lára ohun tí àwọn èèyàn sọ nípa ọ̀rọ̀ MC Oluomo àti Tafa Sego fúnra ẹ̀. ẹ jẹ́ ká sáré yànnàná nípa MC Oluomo àti Tafa Sego. nínú mítìn tó ṣe lánàá ọ̀rọ̀ wọn takora wọn. Tafa Sego sọ pé MC Oluomo l'Abuja as president òun Tafa Sego as the Lagos State Chairman NURTW. ìgbà tó ka lẹ́tà tó wá from Abuja wọ́n ní MC Oluomo kó continue as Lagos State Chairman NURTW kí Alhaji Tafa Sego wà in charge of managing the finances and directing the affairs of union in the streets.
ṣẹ́rí pé ó takora wọn. báwo la ṣe lè mọ̀ dájú pé mo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ní last 2 weeks. settle pátápátá. mo ní ó ṣeé ṣe kí agbára tún padà sí ọ̀dọ̀ MC Oluomo padà. gbogbo MC Oluomo as president géèmù ni géèmù ló ń play. ẹ má jẹ́ kó yà yín lẹ́nu pé MC Oluomo máa lo another 4 years. àìwá nílò ó depend bí Tafa Sego bá ṣe jíjà ara wọn. game tí wàá lè change padà o àmọ́ for now bó ṣe ń lọ báyìí ẹ gbàgbé bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn. tó ẹ̀yin èèyàn wa òun lẹ ti gbọ́ yìí o kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.